ẹjẹ́ àti ibi pẹlẹbẹ mọ́ lè jẹ́ ẹjẹ́ àsọ bá ṣe rí torí àwọn tí ń bá wa gbọ́ ọ̀rọ̀ mélòó la sọ tá a mọ̀ parọ́. Nítorí nǹkan tí mo ṣe sọ́kọ mi ó jẹ́ kí n dàbí ẹni wípé gbogbo èèyàn tí ń bá ti rí tí àárín òun àtọkọ rẹ̀ bá jọ gún gbogbo èrò ọkàn mi ni pé ṣoògùn sọ́kọ ẹ̀ ni ó di ọkọ ẹ̀ mọ́lẹ̀. Eléyìí tó ti fún mi ní problem lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀gbọ́n mi àti ìyàwó àbúrò mi tí wọ́n ti wò pé àbí ìyá kan bá ti ní mẹ́ńtà ni àti ṣeun èèyàn ló dẹ́sìn mi lóró ẹ̀sìn mi òdòdó lóró. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi èmi àtọkọ mi jọ fẹ́ra wa èmi sì mọ̀ pọkọ mi nífẹ̀ẹ́ mi torí pé òun ló jábàálẹ̀ mi. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọkùnrin méjì ò gorí mi rí. Ọkọ mi fún mi lóyún nítorí pé ọkọ mi jù mí lọ ọdún 8 lọkọ mi fi jù mí lọ. Ó fún mi lóyún ó dẹ̀ lọ ṣètọrẹ mi ó tọrọ mi ń lè wà mo sì fi ọkọ oyin ọkọ dáadáa àmọ́ ìyá ọkọ mi ò fi mí lọ́rùn sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ọkọ mi ò fẹ̀mí mi lẹ̀. Ọkọ mi dáa púpọ̀ mo lóyún sínú oṣù 6 lóyún mi wà tí ọkọ mi ní kí n máa bọ̀ wá sábúlé ìyẹn nínú wọn níbi torí pé tí n bá bímọ káwọn lè tọ́jú mi dáadáa mo gbà mo tẹ̀lé ọkọ mi lọ. Ìgbà tí mo débẹ̀ mi ò ṣiṣẹ́ ẹ̀yìn rí àlówó nílé wa o àmọ́ mi ò ṣiṣẹ́ ẹ̀yìn rí mi rò bóyá ṣiṣẹ́ ẹ̀yìn rí nílé wa báwo la ṣe fẹ́ ṣe ni wọ́n bá ṣe ń ṣẹ̀yìn ní ìbẹ̀gẹ́ rí ìyá mi ń tajà ni. Nígbà tí mo débẹ̀ wọ́n ti kọ́ mi bí wọ́n ṣe ń ṣẹ̀yìn ọ̀sẹ̀ tí mo débẹ̀ wọ́n ṣe mí bí àlejò tí n bá ṣọwọ́ gínígíní wọ́n ní ó máa tó mọ́ lára lórí ọ̀sẹ̀ kan wọ́n ti ń jágbe mọ́ mi wọn ò fi gbé tọ́ mi láti lè wá àmọ́ ilé ẹ̀kọ́ ni ó ti ń ṣe gbogbo ẹ̀ fún mi mo sì gbà kámú torí pé mo nífẹ̀ẹ́ ọkọ mi pọ̀ ó sì wò pé gbogbo ohun tó bá ti fẹ́ ni màmá bá fẹ́. Àǹtí Ṣeun èmi náà bẹ̀rẹ̀ sí wọnú ẹkù mo ń bá wọn ṣepo tí n bá ti jí láàárọ̀ ìyá ọkọ mi á ní kí n máa lọ sóko òun á bá wọn òun á bú oúnjẹ wá fún mi bá débẹ̀ máa yọ ẹ̀yìn kúrò ní ṣọṣọ ẹ̀yìn wá fọwọ́ mi ṣe bùgbé á gún mi lọ́wọ́ alágbàṣe tí ìyá ọkọ mi máa ń lò tẹ́tẹ́lẹ̀ ìyá ọkọ mi ò lò wọ́n mọ́ èmi àti wọn ni máa yọ ṣọṣọ tán màá kó ní ọmọge oníyà kan níbẹ̀ ìyá dàda ó máa bá ìyá ọkọ mi ṣiṣẹ́ òun ló máa kó ní ọmọge yẹn àjọ máa yọ ṣọṣọ ẹ̀yìn ní èmi àti ìyá dàda wọn ò gbọdọ̀ mí mọ̀ ìyá dàda yẹn kò dá pé bí ìdìdẹ ni but ó mọṣẹ́ ṣe ìyá ọkọ mi máa gbóúnjẹ wá èyí tí kò àwọn méjìlá ni máa tó gbóúnjẹ wá tá máa gbóúnjẹ tí bóyá kókò ni wọ́n sè wá tàbí iṣu mò ń jẹ́ bẹ́ẹ̀ mò ń gbọ́ kádàrà. Àǹtí Ṣeun mi ò mí bó ṣe o ọkọ mi ń bẹ̀ èmi náà sì gbọ́gbọ́n ní bá wọn ṣe torí pé mo nífẹ̀ẹ́ ọkọ mi pọ̀ ṣọṣọ yẹn ó fẹ́ gún mi lọ́wọ́ pa gbogbo àwọn iṣẹ́ yìí ni mo ṣe lọ́dọ̀ ìyá pọ̀ mi bẹ́ẹ̀ ni àwa kì í ra gàrí o a máa yan gàrí tá a máa ń jẹ tó bá rẹ̀ mí tí bá sọ fún pé màmá ó rẹ̀ mí wọ́n lè ṣàgbo
ọ̀lẹ́ ní kí ló fi rẹ̀ olórí máa sa gírí ni èmi náà yà sa gírí. Nígbà tó yá ọkọ mi wálé ó ní pé hospital wo ni mò ń lò. Ọkọ mi rí mi nínú ẹ̀kọ́ ẹ̀yìn o. Ó ní ìyàwó mi ti mọ èyí ṣe ìyàwó mi ti lẹ́yìn mọ́mì kíní kan gbogbo ọkọ mi báyìí pé orí mi nínú ẹ̀kọ́ ẹ̀yìn ibi tó fẹ́ nínú abúlé ṣé kò yẹ kó sọ̀rọ̀ kó sọ nǹkan kan kàkà bẹ́ẹ̀ inú ẹ̀ tó dùn pé mo bá yàwó ṣiṣẹ́. Ó wá fún yẹ̀ lówó ó ní kí n lọ sí hospital. Ìyá ọkọ mi láwọn ti gbọ́ bí kí n máa lọ sí hospital. Mo sọ fún pé jọ̀wọ́ ni màá lọ register. Wọ́n ní nọ́ọ̀sì tó ń kéèké ìjọ kan inú bẹ̀rẹ̀ sí run mí ní ọmọ ọmọ yẹn fẹ́ yí mi alákọ̀ọ́bí. Nọ́ọ̀sì kan wà lábúlé tó gba yẹn máa ń lò ó wà ní ọ̀dọ̀ tí wọ́n tún lajú jọ ọ̀dọ̀ tí wà lọ ó ní gbogbo àwọn olóyún yẹn máa ń lò tó jẹ́ ìgbẹ́bí wọn. Wọ́n wá sọ fún un ìgbà tí ní ẹran mi ó ṣàwà ó tẹ́kẹ̀ mi ó fún mi ní oògùn àníwá òkè. So wọ́n ní wúmà yìí kí n lò pé ó ti mọ ọwọ́ mi ó ti mọ bára mi ṣe ń gbèrè gbà. Wọ́n ní kí n máa lọ hospital kí n má sọ fọ́kọ mi òkú ni mo ti gbọ́. Àwọn ọlọ́kọ mi máa ń sẹ́ndì owó sí wúmà yìí ló ń tẹ́kẹ̀ mi nígbà tí mo fẹ́ rọbí. Nígbà tó wọ́n mú mi ọjọ́ mẹ́ta mo fi rọbí nínú abúlé. Àwọn nínú abúlé ìyá ọkọ mi ò fún mi lọ́sẹ̀ ẹ̀rọ rí o. Wọ́n láwọn ò mọ nǹkan kan. Wọ́n ò ṣàṣìjẹ́ fún mi rí o. Wọ́n láwọn ò mọ nǹkan kan. Nígbà tí mo wá rọbí ọkọ mi ò ní bàbá. Nígbà tí mo rọbí ọjọ́ mẹ́ta mo fi rọbí wọn gbé mi lọ sí hospital. Mo yẹn sá keep trying. Àti ṣe àtò yá ọ̀pọ̀ ọkọ mi go to hospital. Ìgbà tí a dé hospital ní ìlú kejì ọjọ́ à nílùú wa o nílùú àwọn ẹ̀kọ́ mi o bọ̀ wọ́n gbà mí bẹ́ẹ̀ wọ́n gbà mí ní ìlú kejì ibẹ̀ ni wà lọ. Nígbà tí a débẹ̀ mo lọ operation ọmọ ò sí. Ìgbà tó yá mo pé mi ò ní dúró sínú abúlé yìí o máa ní kí n dúró kà máa ṣe mí léṣe ni. Ìgbà tí mọ́mì mi gbọ́ mọ́mì mi wá mo sọ fún ọ pé tí má jẹ́ charge mi ọ̀dọ̀ mọ́mì mi mo fẹ́ lọ. Wọ́n yìí ti charge mi báyìí ọ̀dọ̀ mọ́mì mi wọ́n mú kí n lọ ibẹ̀ ni mo wà. Ẹ̀kọ́ mi ní ló dé àwọn máa take care mi. Mọ́mì sọ pé rárá pé kọjá káwọn wọ́n ti try kọjá káwọn lọ take care mi báyìí torí mo sọ mọ́mì mi ẹ ti try màmá ẹ try ẹ bá sọ pé ẹ gbìyànjú irọ́ ni ẹ ti try ẹ jẹ́ kí n lọ ìrìnàjò yòókù. Ọ̀dọ̀ mọ́mì mi ni mo wà. Bàtà mi wà òkè dáadáa. Ó pe ọkọ mi kó wá mú mi. Ó ní ọ̀rọ̀ wà lórí ẹ̀ kò wá gbé wa. Ó ní màmá bọ̀ wálé ó ní kí n má wá o. Ó lọ́rọ̀ wà lórí ẹ̀ o. Ó ní kí n ṣe wà ń bẹ̀ yẹn ná. Kí n ṣe wà níbẹ̀ ná ọ̀rọ̀ wà lórí ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó ní òun máa explain fún mi. Ó lọ́rọ̀ wà lórí ẹ̀ o. Ó ní so kí n sì dúró àti ṣe. Mo dúró síbẹ̀ yẹn ó fẹ́ lọ pé ọdún kan ní wúmà kan wá sọ pé ṣé bí ilé ọkọ ló wà wọ́n sọ owó orí ẹ̀ wọ́n fẹ́ ọkùnrin ní kó dúró ó wá wú ẹ̀ ó dẹ̀ dúró ó máa fẹ́ àwọn mi parí mo ṣe gbé ránjọ́ náà ní pátọ̀dọ̀ ọkọ mi. Wọ́n ní tọ́jú kó wá bí o kò ní sùúrù náà wọ́n mi sọ pé kí mo pé má sì gbà ẹ́ padà ikú ọ̀rọ̀ wà lórí ẹ̀ pé fámìlì mi ti máa jọ jókòó wọ́n mẹ́ni kó má sì gbà mí padà. Ok o fẹ́ yìn mí nígbà tó sọ mí lẹ́lẹ́ àbọ̀ ara tán àṣàjọ sọ̀rọ̀ àjọ ó kí fún mi èmi náà kí fún àtòyá àjọ calm down àjọ bẹ̀rẹ̀ wa mo kí òun náà ké olóhùn mọ̀kàn tó ṣe fún mi wọ́n ní kí n má fẹ́ mi mọ́ wọ́n sọ pé ìbèrè ọmọ ní pé alágbàna kìíní kan èmi náà tó lọ́ fẹ́ fi mí lẹ̀ fún ní kí n ní sùúrù níjọ́ yẹn aṣáàbàrà wa lájọṣepọ̀ èmi bá lọ nígbà tí mo lọ ní pé kò sí wàhálà àní oníkìíní sùúrù pé òun fún mi lọ́kàn balẹ̀ pé òun lè fi bẹ̀rẹ̀ mi
kò kí jẹ́ kó yanjú ẹ̀ onífọ́jú kan ò yanjú ó ní kí jẹ́ kó yanjú ẹ̀ sùwàlà àti ṣe nígbà tí mo délé lẹ́yìn oṣù mẹ́ta ó máa ń wá o every Sunday ọjọ́ mi ló máa wá but àbára alájọṣepọ̀ ilé wa ló máa wá kódà lọ́wọ́ gbé mi jáde gan àlọ́ sóòtẹ́ ilé wa ló máa wá lẹ́yìn oṣù mẹ́ta mo lóyún mo lóyún ó ní ó ṣe máa lóyún bí mo mi ṣe ní pé lẹ́yìn tó máa délé ọkọ ẹ̀ wọ́n mi sàkàwé mi wọ́n ní kí n máa lọ lé ọkọ mi kí n má wá sílé àwọn ọmọ o wọ́n mi náà bínú wọ́n mi pè é kí ló dé ìyá ẹ̀ máa ní pé kó má wà ó máa pè ìyá ẹ̀ wọ́n ní ká má kó mọ́ mi kó má wò mí mo ṣáà lọ síbẹ̀ nígbà tí mo débẹ̀ kó má bẹ̀rẹ̀ sí máa kanra mọ́ mi tí àwọn wa bá gún lóyún ọjọ́ tí mọ́mí ẹ̀ bá ti pè àbọ̀ pé mọ́mí ẹ̀ súlẹ̀ tó yàn á máa jà ní ó tún wá pé ó sì pé ọkọ mi ti ń gbà mí létí ó ti ń nà mí àti ṣe tí bá gbé gbára ẹ̀ mi ò mọ̀ gbé bí bá gbàgbọ́ mi ò mọ̀ gbé nínà mi ó lè wà ní oyún pẹ̀tọ́ yẹn mi kó sùn mẹ́fà before then wọ́n sọ fún pásítọ̀ àtẹ̀mí àtọkọ mi àti pásítọ̀ àdúráìvù lọ sílé ìyàkọ̀ mi ìlú wọn pásítọ̀ bá mi bẹ̀ wọ́n gbọ́ bá ní gbogbo sí wàhálà bẹ̀ wípé tèmi bá mọ̀ pé o èmi fẹ́ fẹ́ ọmọ àwọn o abúlé ìṣe èmi gbọ́dọ̀ bímọ síbẹ̀ ọmọ àkọ́bí abúlé náà máa ń bí sí pé èmi ò farabalẹ̀ ní mo ní mo ti gbọ́ mo máa wá wọn ní òkè padà wá tí mo débẹ̀ olùdókòwò ọkọ̀ mi kọrí sí mi létí ọjọ́ òun lọ sọ́dọ̀ mọ́ mi ọjọ́ òun máa lọ sábúlé ọjọ́ òun máa lọ sábúlé oyún mi kó sùn méjọ o lábúlé ni òfin lówó kí lọ rẹ́gísítà gbogbo àwọn ọmọ sí ẹ̀rọ hospital kò lọ rẹ́gísítà kò ṣàmọ̀ pé mi sáàlì máa rọbí kọ́ pè é kò sọ pé òní wá ló bá ní ṣòwò kó kò tó bímọ sí ìbàyìí ṣòwò kó kò tó bímọ sí ìbàyìí ṣòwò kó kì í gbọ́ràn mi dá lóhùn mi sọ pé màá lọ mi sọ pé mi ò lọ èmi náà kọ gbogbo yẹn o mọ́ èmi gan mi ò fọ̀rọ̀ lọ́wọ́ mọ́ o àwọn èèyàn ló ń kọ́ mi bẹ́ẹ̀ kí n má lọ o kí n tó tọ́ kọ́ mi ní o àmọ́ ó máa tọ́fù díẹ̀ kí n lè dúró pàtó yá òun nílò àbí òun ṣe kíní kan pàtó yá wọ́n mi ò wá ń jọ kan òdì fẹ́ẹ̀ tàbí wọ́n mi ní lágbájá àjọ lọ sí abúlé ni o mo ní rárá o mo ní lọ sábúlé o mo ṣe ètò àdúrà kan lọ́wọ́ o ó dẹ̀ pé kí n má tiẹ̀ travel these days ọkọ mi ní wọ́n ní kó má travel o sọ fún mi ta ló jíṣẹ́ fún ẹ mo ní pásítọ̀ ni o ó ní which pastor mo ní the same pastor láàrin ìgbà tí mi bàbá sọ̀ sọ kankan o gbé àmì ìbáwọn sọ kankan tí pásítọ̀ sọ pé kí n máa lọ pé ẹbí ọkọ lè máa ń fẹ́ wọ́n ṣe pé pásítọ̀ ni hello sà mo wà mẹ́lẹ̀ lójó hello sà ìyá ẹ̀ sọ ọkọ fún mi ìsìn ó ní ẹ sọ fún ó lè jíṣẹ́ fún un pé kó o máa lọ sí anywhere kó o máa ṣe travel nísìn pé tó o máa fi bí wọn kó o máa travel wọ́n ní láti ní àwọn máa pè é padà ọ̀yọ̀ kan ti fún mi dájú sọ pé ó sọ bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mo ṣe bó ṣàtìlẹ́ báyìí sí I can't go to anywhere so maybe next time àti ṣe ọlọ́run ló pásítọ̀ yẹn fún mi wọn sọ anything pàtó wá yá tí mo lọ sọ́dọ̀ ní church ní Sunday wọ́n á pè wá ní àwọn méjì wípé kí náà lọ káàkiri ọmọ àkọ́bí ó ti ṣẹlẹ̀ lábúlé kò jẹ́ ká lọ tó bí mi ìsàbúlé lady nídìí kí ẹ̀ ó nídìí kíní kan ọ̀rọ̀ tí pásítọ̀ bọ́kọ̀ mi sọ àtàdélé kọ̀mẹ́sì wà fún mi lówó ó mọ̀ pé kò jẹ́ staff fún ọ̀rọ̀ àtìlẹ́ńtà ìlú náà ó sọ iye ó fún mi mo ní wọ́n chẹ́ẹ̀kì mi ó sọ pé cs náà lòun tó máa ṣe o lọ́mọ ilé pé kì í ṣe pé pẹ́fìkì wọn kéré o but cs tó ń ṣe láti yẹn ó yọ ọ̀sán àṣọ bàbá kan ní ọkọ̀ ní kò sí wàhálà àti this next appointment àjọ lọ sí hospital náà orí doctor wọn pásítọ̀ náà sọ ọkọ tí mo nílò pẹ̀lú gbọ́dọ̀ máa jẹ wọn á bẹ̀rẹ̀ sí tọ́jú mi mo ti wọn ní oṣù kẹsàn-án gbà yẹn o tí mo fi wá bí mi àlàpíìkì déètì àlàpíìkì mọ́ọ̀tì kàfẹ́kọ̀ọ́ wọn á jẹ́
désítà láìka ọ̀la píkẹ́ àwọn àlọ́ mo ṣe kí ní ẹ̀ ìjọ kó tó jọ́kẹ̀jọ́gbọ̀n ti wà lé so kò sí complication kankan àti sùn ìyá ọkọ mi ò wá ẹ̀gbọ́n ọkọ mi ò wá àbúrò ọkọ mi ò wá àwọn ará church mi nìkan àti àbúrò dájú wọn obìnrin ní àti ọkọ mi òdòdó green yẹn ló wá àyẹ̀sùkò mi ọjọ́ alẹ́ ẹjọ́ kan mi tó kọ̀ mí ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní nà mí padà tí ìbá ṣe wípé mo faint alẹ́ ẹjọ́ kan mi ìyá mi ò bá ti bẹ̀rẹ̀ láti alẹ́.